ṣínà ọ̀lẹ́ sọ fún mi mo ní ta ni ṣínà ọ̀lẹ́. kí ló ṣẹlẹ̀ why tó fi raise voice ẹ̀. Okay, you know what? Lọ sókè ń sìn kò lọ dúró dè mí, mo fẹ́ sin ni. Ó sọ bẹ́ẹ̀. Alo proud. Èmi ni lọ sókè kò lọ dúró dè mí. Kémi lọ sókè kémi lọ dúró dè o ti rọ́dẹ̀ kò lọ sókè kò lọ dúró dè. Jọ ṣé ẹni tó wà pẹ̀lú ẹ̀ ṣó wà important jù mí lọ ni? Sọ fún mi. Kí ni wọ́n mí? Madam, you know what? Let me leave for now. I will check with her. All right, I'll do it for thank you. Gbà tí wọ́n wọ́n mi kọ́ ju fẹ́ bá mi jà ní. Màá bọ́ aṣọ dànù sí tí màá bá ẹ̀ fà. Onda. Irú béèrè wo nìyẹn? Okay. Àti fún ẹ lówó yẹn kọ́ ni problem mo ṣe wáyé. But I'll need to know kí ló ẹ fi owó yẹn gbogbo ṣe. I said it. Wọ́n sọ bẹ́ẹ̀ fún mi, mi ní mi kì í gbọ́rọ̀. Ìwọ ń bi mí pé kí lèmi fẹ́ fi owó ṣe? Láì ṣe dọ̀tún, ò ń bi mí pé kí ni mo fẹ́ fowó ṣe? Jọ ṣé tó bá jẹ́ owó mi ni, ṣó lè máa question mi lórí owó mi pé kí ni mo fẹ́ fowó ṣe? Mo sọ pé kí òun mi lọ sílẹ̀ jọ. Má wọrí, má wọrí, mi nílò owó ẹ̀jọ̀ owó tó ń jẹ́ lókè mi nílò wọn. Máa lọ pẹ̀lú owó ẹ̀jẹ̀ rẹ. Mo ní pé kó bá lọ, I'll sort you out. Ó mọ̀ kó tó máa ṣẹlẹ̀ ńsìn. A máa lọ sínú ọ́fíìsì mi, máa pe accountant mi, bàbá mi gbówó wa, máa jẹ́ sort ẹ̀ náà. Tí gbogbo ẹ̀ máa pé. Of course. Ti jẹ́ kí inú bí mi ẹ́, ó dẹ̀ mọ̀ pé èèyàn nífẹ̀ẹ́, wàá máa ṣe kó tó máa dùn yàn fún yàn. Ó yá máa lọ kí máa wò ẹ́. Inú mi ti pè wọ́n sí máa. Má bínú. What's that? Stop. Bruno, ṣé ó ń dùn mọ́ ẹ ní àbò ń dùn ẹ? Gbé náà ó fẹ́ fi ṣe tàn. Kí n bí. Hello there. Hello baby. Báwo ni? Mo délé látàárọ̀ mi ò rí ẹ, kí ló ṣẹlẹ̀? Má bínú, wọ́n máa kọ sáré pè mí ní emergency pé ara tí ò yá ní Ìbàdàn ni. Ibẹ̀ ni mo wá sáré lọ. Ọ̀rẹ́ àǹtí. Kí ló tí o sọ fún mi ká jọ lọ náà? I'm sorry about that. Má bínú, jọ̀gbọ́n má bínú. Ọ̀gá báwo wà lára wọn? A máa dúpẹ́ fọ́lọ́run, ara wọn ti ń balẹ̀ díẹ̀díẹ̀. Olúwa ṣeun. Jọ ṣé mo lè bá wọn sọ̀rọ̀? Hold on. Hello, aya mi. Àǹtí ẹ̀rọ mà, báwo ni ẹ ò ti ń sìn mà? Àdúpẹ́. Báwo ni gbogbo ẹ̀? O ṣe òkú gbogbo ìgbà. Olúwa ló nà ọpẹ́ lọ́dọ̀ mà, ẹ pẹ̀lẹ́. Ká ní pé ó sọ fún mi ni, èmi pẹ̀lú ẹ̀ làbàjọ wá mà. O ṣe owó àti ìmọ̀ ríra. Ṣùgbọ́n jẹ́ kí gbogbo nǹkan tó ń rìn tán lẹ̀ wo ara líle báyìí. O ṣe mo dúpẹ́ kó ànáwọ́ sí. Ẹ ṣeun mà, kò tọ́pẹ́ mà. Ẹ wo ẹjọ́, ṣé lè bá mi send account details yín kí n send nǹkan kékeré kan báyìí sí yín? O ṣe màá sẹ́ndì. O ṣe o, wàá máa lọ rí wàá máa bọ̀ rí. Ìfẹ́ mi. Baby, báwo wà ni? I'm not okay o. I'm not again trying tí n bá ti sí pẹ̀lú ẹ tàbí tó sí pẹ̀lú mi ò complete mi wà okay rárá. And you know I miss you too. Ó mọ̀ pé mi gan, I can't do anything without you. Mo miss ẹ bàjẹ́. Mo má fojú mi sọ́nà o. Ìgbà olùmọ́ládé ń sìn. Ó máa tó bí 3 days o. Torí pé mo lè dé o, torí pé mo fẹ́ wojú àǹtí 5 days about 3 days. 3 days ṣá. Ọjọ́ mẹ́ta tán. Ìyẹn ti pẹ́ jù. Ó dáa náà. Ọlọ́run aṣọ ẹdí láyé àtàláfíà. All right, baby. Love you. Okay. Take care. Yeah, later. Hold on.
mo ṣe ṣe wo lórí bá tọ̀ lọ́mọ ni mo kàn wá tì fún ni èyí mi ní I love you my love o. mi ṣe rí ènìyàn. jọ tètè ṣé o fẹ́ fún mi nọ́mbà àbí o fẹ́ bá mi send account number mi sí mi lára òfò jọjọjọ. jẹ send account number tèmi sí náà. ẹ jẹ́ bí tó bá fún mi ṣe. mi wá mi ṣe rú mo bẹ ṣe rú ẹ rí ni mi ṣe rú ẹ. dúró kí ló yìí tó fẹ́ràn owó náà kí ló yìí tó fẹ́ràn owó náà. nínú èmi àti ẹ̀ta ló fẹ́ràn. ìwọ ló fẹ́ràn owó. ìgbọ́ gangan ni bó sẹ́ǹdì ẹ̀ sí òní. ó dà jẹ́ ká má gbé fóònù. jẹ́ kí tún jìyà ọ̀nà méjì. má jẹ́ lọ́bẹ̀ má jẹ́ àgbé fóònù. ó dà má lọ́bẹ̀ mọ́. Mọ́mí ẹ jẹun yìí. Mọ́mí ẹ gbà. Ẹ jẹun. Ẹ mọ̀ pé okunú la fi ń gbé títà. Mọ́mí ẹ jẹun okunú la fi ń gbé títà o. Mọ́mí àlẹ́ ẹ jẹun. Orí oúnjẹ yìí náà lè ṣe wá. Ní ọmọ ọgá tó ń ṣẹlẹ̀, màmí má kọ̀ wọn jẹun, bí mo ṣe fún wọn náà kọ̀. Màámi. Màámi, ẹ gbọ́ kí ló dé tẹ́ ẹ jẹun? Tí mo bí ẹ ti máa jẹun tán, kí n wá lọ wẹ̀ fún yín kẹ́ lè tètè sùn. Èmi ni mo wá di liability sí yín báyìí. Àdísì èjì tí mi ò lè fọwọ́ mi jẹun. Kí ló dé tẹ̀ tún sunkún báyìí? Ṣé bí mo ti sọ fún yín pé kẹ́yẹ sunkún mọ́? Ṣẹ́kún lọ́rọ̀ yín kàn ní báyìí. Màámi mi ò láìkẹ́ o. Mi ò láìkí bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí o. Nígbà tí ò ṣe pé owó ẹ̀yìn náà bẹ̀. Kò wú yín náà. Àmọ́ mo mọ̀ pé lágbára Ọlọ́run, ní agbára Ọlọ́run, ara yín máa yá. Ó ti tó ẹ má sunkún mọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Màámi, gbogbo ìkólọ wa pátá lọ́lọ́run á dá padà. Ẹ gbọ́ nǹkan tọ́rọ̀ Ọlọ́run wí ni. Ọlọ́run ní bí ẹkún bá pẹ́ dalẹ́ kan, ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Màámi ẹ fọkàn balẹ̀, ó dá mi lójú pé gbogbo ìkólọ wa lọ́lọ́run á dá padà. Màámi, ẹ jọ̀ọ́ ẹ yé sunkún mọ́, ẹ jọ̀ọ́. You know I miss you too. Baby, you know I miss you so much. Yeah. And I can't do without you. So, èmi rè o. Kí wá ní. Stop! What the heck is it? Take one. Baby. Yes. Gẹ́gẹ́ bí àwọn àgbà ṣe máa ń sọ wípé àsìkò dúró dẹni kankan. Ìgbà dẹ̀rẹ́ yìí náà sọ wípé onígbà máa ń lò. Gbogbo àwọn ọ̀rẹ́ mi tán ti wed tán ti lọ sílé ọkọ. Wọ́n máa ń bi mí wípé ọjọ́ wo ló máa kàn tán mi. Ọjọ́ wo lèmi náà máa ready láti marry. Even àwọn ẹbí dáàdì mi wọ́n fi mí lọ́rùn sílẹ̀. They ask me each day, but every time wọ́n máa ń bèrè pé ọjọ́ wo ni mo fẹ́ wed. A ní wọ́n kẹ̀dẹ̀rẹ́ yìí mi ti ẹ̀ mọ àwọn ẹbí ẹ̀ kọ̀ọ̀kan. À ń bèrè tàṣí gbogbo yà máa ti ẹ̀ mọ ọjọ́ tá a máa ṣe wedding àbọ̀ ká ti ẹ̀ plan wedding wa. Spare me that. Ṣé bí mo ti sọ fún ẹ? Mo sọ fún ẹ pé kò tí ì tó àsìkò. Tó bá tó àsìkò máa sọ fún ẹ. Please. Ọkọ mi wò tí ẹ gbọ́ tí mo ń sọ. Excuse me.
ọkọ mi wọ́n ni mo bá sọ̀rọ̀ náà. Ọkọ mi. Ṣé nǹkan tí mo wá sọ ti wá pọ̀ jù báyìí ni? Ogun tẹnu mọ́ gbéyàwó ìgbéyàwó rẹ̀. Nígbà tó fẹ́ fi mí ṣẹ̀sìn. Ìwọ fúnra ẹ mọ̀ pé mi ò níṣẹ́ lọ́wọ́ náà. Ó mọ̀. Baby, come on. So did this time to don't number. Akademi ìjọba ti sọ fún ẹ wípé sí tábà ṣe wedding lẹ́yìn. Ó máa resign kúrò ní company dáadé mi. Then you take over, you replace me. Ó yẹ kó lè rí bẹ́ẹ̀. Nǹkan yìí nǹkan mi ni. Ó yàtọ̀ sí nǹkan yìí nǹkan gbogbo wa. Ti dáadé ẹ nìyẹn náà. Èmi náà fẹ́ ní tọ̀dọ̀ mi. Kí ní tọ̀dọ̀ mi kó jẹ́ pé ilé iṣẹ́ ti tọ̀dọ̀ mi nìyẹn. Yàtọ̀ sí ti dáadé ẹ. Ó lè try to understand. I want me for one. Please, I beg you now. Baby. Please. Baby, Joe now. Baby, Joe. Oh my God. Listen to me now. Ibo ló wà rò sí? Ọmọlára. Kò yé mi rárá. Torí ẹ̀ ni mo ṣe pè é. Gbogbo owó tí mo ń kó fún Ṣínà Ọlámi, mi ò lè sọ pé nǹkan báyìí pàtó ló fi owó yẹn ṣe. My auditor recently advised me wípé gbogbo owó tí à ń gbà nínú company ló ti affect business wa. Etí wo làwọn èèyàn fẹ́ fi bá mi gbọ́ wípé with my exposure, my education and my experience abroad pé mi ò lè dá manage company bàbá mi. Ọpẹ́yẹmí, o need láti dára ẹ láàmú. Nǹkan tọ́jọ́ fi ń lọ lórí obìnrin, a kì í gbọ́ kúṣẹ́kúṣẹ́ ẹsẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni a kì í gbọ́ bọ̀hún rẹ̀ bí òkò rọ́bà. Èmi bá mi ní fi pé tí ò bá rẹ́dì, you should just make a U-turn. Àwọn èèyàn tó wà níta máa rò wípé ìgbéraga ló ń ṣe mí tí mo fẹ́ fi tẹríba fún ọkùnrin. And to crown it all, I love Ṣínà Ọlámi. Yes. Ọpẹ́yẹmí, ọ̀rọ̀ ẹ yé mi, but ó ṣe kúkú kó ní pápá mọ́ra. Torí èmi ò lè advice ẹ kó tún máa kówó kankan fún mọ́ o. Mi ò understand nǹkan tó sọ. Ṣé bí ẹjọ́ máa ń ní àjọṣepọ̀? No, you fool, of course. Tí n bá ní èmi náà rò nǹkan tó sọ yìí tẹ́lẹ̀, irọ́ ni mo pa. Àmọ́ láti ọjọ́ tí èmi pẹ̀lú Ṣínà Ọlámi ta ti jọ ní nǹkan papọ̀, mi ò lóyún àárọ̀ di alẹ́ rẹ̀. Is that so? Then ìgbésẹ̀ wo ló ti gbé láti gbà yẹn? Kí ló ṣe sí? Nothing. I'm just opening the Lord. Abẹ́ wa gbà mí. Ẹ wo bóyá ń ṣe ọmọ bọ̀tì. I'm hoping in the Lord. There's nothing wrong in you hoping in the Lord. But don't you think you need a medical attention? Bóyá mo ṣẹ̀ṣẹ̀ máa ronú sí yẹn ni. Bọ̀kọ̀ kọ́ sí mi pé ní ti ń ṣe mí náà. Ọkùnrin. Come in. I'm saying the lady. My wife is so Ọpẹ́yẹmí, this is not something that you think about it. You need to do something fast. Ilé yóò ṣọ̀rọ̀ oúnjẹ o. According to ọkọ̀ tí mo bá yín sọ, àrùn gonorrhea kì í ṣe kò gbóògùn. Tẹ́ bá dẹ̀ ti lo ògùn yín dáadáa, kíákíá ló máa lọ. Àti nọ́ọ̀sì tó máa sùn mí lọ́rọ̀ yìí nù. Ẹ sì ń ṣe bẹ́ẹ̀ ni pé èso ọmọ Yorùbá. Ṣé ẹ gbogbo ara tí mo sì fi látàrọ̀? Mo ní gbogbo àti bá fẹ́ tó báyìí. Àbẹ̀rẹ̀ tó fọ̀ ṣe ìrònú máa ń bá mi. Gbogbo abẹ́ ló máa ń ta mí yé. Ara ọmọ dandan wọn. Bọ́sẹ̀ kú bẹ́ẹ̀ mo ti kó kíni. Ẹ fọ́n mi ṣá. Kí wọ́n á ṣe nípa ìbálòpọ̀ nìkan náà tí ń kó gonorrhea o. Nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ nìyẹn. Àmọ́ tẹ́ bá lo ògùn yín dáadáa, tí dókítà fún yín kíákíá ló máa lọ. Àti nọ́ọ̀sì èmi ti mọ̀ pé máa pààrọ̀ àbí tẹ Aláròyé Ìjẹ̀ṣà ni. Nítorí sáà sọ ni pé kí n sáà máa kógun jẹ kí n máa kógun jẹ kí n máa da sọ́ọ̀kì mu. Ó ti dà ẹ ṣeun. All right. I take care. Nọ́ọ̀sì,
Kékeré máa bọ̀. Any soon, ma. Attention. By this time mi rò pé ẹ kẹ́ tún doubt mi mọ́ ní anything tí n bá sọ fún yín. Mo sọ fún yín pé mi ò rí any problem kankan tó lè stop yín from conceiving a pregnancy. Mo ti sọ fún yín ṣé ẹ fi ọkàn ara yín balẹ̀ ẹ máa lóyún. But that reminds me ẹ ní láti pe ọkọ yín kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ láti jẹ́ káwọn náà lè wá ṣe test. Ṣé understand? Because nígbà tó jẹ́ pé ẹ̀yin ò ní problem ẹ jẹ́ ká tún gbìyànjú ọkọ yín náà kó ṣe test bóyá àwọn ni wọ́n ní problem. Ọkọ mi lẹ sọ rẹ báyìí. Ẹ wo doctor, ọkọ mi ò easy láti convince bẹ́ẹ̀ yẹn o pé kó wá sọ́sítù kó wá ṣàyẹ̀wò kan kò ní tẹ̀lé mi o. Ọpẹ́ bó ló ṣe ń sọ̀rọ̀ báyìí. Wọ́n tẹ̀ ṣe sọ fún náà. Ẹ wo doctor, ẹ má dá lóhùn o. Ó máa sọ fún mo wà fẹ́ ṣọ̀kó máa wá ẹ má worry. Kí ló mean? Ẹ wo ẹ bá wọn sọ̀rọ̀ náà ẹ try best yín náà. Ẹ má tí right ẹ off pé wọn ò ní gbọ́. Màá try best mi Ọlọ́run á jẹ́ fún mi ṣe máa mú wa. God bless you. Take care. Ṣe rí ni. Ẹni tó ṣe àmọ́ bóyá ṣe ní àmọ́ lọ́sẹ̀ tí àwọn ọlọ́pàá. Ọmọ náírà! Yẹ! Ẹjọ́ bá mi sẹ́nu! Ọ̀rẹ́ mi! Yóò ní lọ́wọ́ ojú mi! Wọ́n! Yẹ! Ẹgbà mi! Ẹgbà mi ọ̀! Ẹgbà mi kẹ́kọ̀ọ́ ṣe lẹ́yìn! Kẹ́kọ̀ọ́ ṣe lẹ́yìn ọ̀! Kẹ́kọ̀ọ́ ti ṣe! Kẹ́kọ̀ọ́ ti ṣe! Kẹ́kọ̀ọ́ ti ṣe! Ọmọ náírà! Ayé mi bẹ́ẹ̀! Orí mi ti pé jù. Ṣé lè bá mi pé dókítà pé mo ti fẹ́ máa lọ? Okay, ma. Ẹ jọ̀ọ́. Okay. Ṣé mo lè get omi gbígbóná sínú flask? Okay, no problem. All right, ẹ ṣe é dúró. No problem. Ẹ pẹ̀lẹ́. Má fara lẹ̀. Ẹ jọ̀ọ́ bá mi rántí sọ fún dókítà pé mo ń dúró dè wọ́n. Okay, no problem. Sister Ọpẹ́, mo ní kí relax díẹ̀ sí. Kí lẹ fẹ́ lọ kánjú ṣe nílé? Doctor, ẹ̀yin náà sọ pé mo ti wà okay. Wọ́n lọ máa relax nílé. Gbogbo sí nǹkan tí mo máa ṣe náà. Anyway, ẹ ti wà okay náà. Mo kàn fẹ́ kẹ́ tún relax díẹ̀ sí mi. But ẹ bá insist. Ẹ ti wà okay láti lọ. Relax nílé. Ẹ pẹ̀lẹ́. Aunty, omi. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ má fara lẹ̀. Ọlá aṣàlékún àlàáfíà ma. Yes ma. Doctor, ó wà hard working gan ni o. Nípa bó ṣe ń gbégbá ló ń gbà wọ́n ló ń bọ̀. Níbo lẹ ti gẹ̀ẹ́tì rẹ níbẹ̀? Kìkì ṣe òní gan. We've got a lot of them here. They are all qualified and they are hard working. But ohun ọmọ dáadáa ni ná. Èkúrọ́ ló wá rà lọ́jà. Ọmọ ẹran ṣe dẹ́gbà.
tó ń yọ fòkì káàkiri láì ṣòbúkọ. I think I'm tired of you. Yes, I can't continue again. Come on, kí ló ń ṣe ẹ́ náà? Èmi gan tí ẹ mọ̀ gbà tí mo wà tempted. Tempted indeed. Kí ló ń ṣe ẹ́? Tí màá sọ fún ẹ ṣo fẹ́ mọ̀ ni, ó lè mọ̀ náà. Ó ṣorí jẹ́ kí n sọ òótọ́ fún ẹ tó bá fẹ́ gbọ́. Mo mọ̀ ní secret affairs pẹ̀lú ọmọ yẹn nítorí pé a lè máa fún mi láwọn information kan tí mi ò bá ti sí nílé. Ó ṣe mọ̀ pé ọmọ yẹn ló jẹ́ kí n mọ̀ pé òun àti Ọmọlára ọ̀rẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nígbà tí mi ò sí nílé. Yes, tí bóun ló fà tí mo fi mú yẹn kó lójú ọ̀nà. Ó ṣe jẹ́ kí n sọ fún mi lè ṣètàn yìí mi lè ṣe yẹn ó ti yẹ mi lè ṣe yẹn please business tèmi lásán ni mo kàn ṣe ṣùgbọ́n I'm sorry. Mo fẹ́ kó o bá mi nímọ̀ kí ni nǹkan tí mo lè ṣe tí mi tẹ̀ fi ní lose to time please. Ṣòro àkàìmọye ìgbàláwo obìnrin máa ń ṣubú sínú ìfẹ́ pẹ̀lú nǹkan tá a bá gbọ́ sétí. Ṣòro ẹ̀yin ọkùnrin pẹ̀lú nǹkan tẹ́ bá rí sójú ni sọ̀rọ̀ dídùn fún un bó ṣe sọ fẹ́mi náà bí mo ṣe gbọ́ yìí. Jẹ́ kó yé pé o nífẹ̀ẹ́ sunkún sí lọ́rùn. Jẹ́ kó yé pé o nífẹ̀ẹ́ gidi gan-an wípé iṣẹ́ ìṣòro sùn ni. Sọ pé báyìí ni ó ṣe ṣẹlẹ̀ mo ṣe tán ni mo wá wò pé kí ni pàlàpàlà tí mo dánwò yìí á jẹ́ kí n tẹ́ ní ìmẹ́ tí mo ṣe o ìmẹ́ tí mo ṣe tó kọ́ tí ó darí jì mí tó jẹ́ pé ìṣòro wá bẹ̀ lọ́wọ́ sí mi irú mi sí ọmọ yẹn baby I'm sorry. No. You understand now. Please, enjoy the day. I need to the day. Wọ́n kúnlẹ̀ fún mi. Ègún ní kí ọkọ kó máa dọ̀bálẹ̀ fún ìyàwó nílẹ̀ Yorùbá. Wọ́n bí lè ta sí ìwọ tó jẹ́ àdúrà ẹni ìjà. Nítorí ìdílé mọ̀ kọ́ wọ́n kúnlẹ̀ fún mi. Please. Ṣé máa yọ? You really stuck my heart. Ó fún mi lọ́gbọ́n ọkàn. Inú ìfẹ́ òun ló fi jó mi. Kí ni mo ṣe fẹ́ tó tán yìí? Nínú ìjọ sẹ́mi kí ni mo ṣe fẹ́? Àfi náà bẹ̀ sí ọ̀rọ̀ yìí. I'm sorry. Ìyàwó mi lọ sọ pé bẹ́ẹ̀ ṣe lè fẹ́ pé irú ilé ò lè ṣọmọ lọ́rùn mọ́ láéláé. Oṣù tí máa yẹ kí n tọ́ ẹ̀ oṣù mọ̀ pé òògùn náà obìnrin yẹn ló fún mi. Yes, mo ti confirm, mo ti lọ wádìí mi ìṣeré ẹ̀. Torí mi lọ́wọ́ wo ibi ayé mi síbù yẹn. Kí ló fẹ́ fà wá pọ̀? Má bínú lọ́tún lọ́wọ́ ṣùgbọ́n. Ìdájọ́ kò máa fún un, mo ní kò máa fún un. Ọmọ ti wà, ṣé wọn lọ stand up? Wọ́n tún ti sùn Sọ́kò ní kí wọ́n tó bá ti ké mi náà dákẹ́, máa jókòó. Mo ti gbọ́, èmi tó ṣe ń pọ̀ tí mo fẹ́ ṣe, mo ti bẹ́ẹ̀ rí díẹ̀. Ti gbọ́. Àǹtí, òun ni. Ṣé bá mi gbé sílẹ̀? Ṣé máa yọ? Olúmídé nìyẹn, ẹni tí wọ́n fi replace ẹ̀rù Ìyábọ̀ nìyẹn. Dókítà mi ló introduce ẹ̀ sí mi. Ìgbà tí mi pẹ̀lú ẹ̀jẹ̀ wọ̀, mo gbà sọ́dọ̀ olùkọ́ mi nìyẹn. Ẹ káàbọ̀ sà. Àlàáfíà sà. Àǹtí, èmi nìkan tán. Ẹ mà bá ń kí wọn máa ṣí mo dúpẹ́ o. Ẹ̀yin dẹ̀ nìyẹn náà máa.
Mọ́ mi èmi gangan ló yẹ kí n dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ ṣeun mo dúpẹ́ mà tẹ̀yìn ọ̀dà wọn fún mi pé kàn máa ṣe ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ mi tí ẹ dẹ̀rọ wípé bóyá ọmọ kékeré ni mí mo appreciate ẹ mà and àdìgbà náà lè ti dọ́dọ̀ mi náà ti jẹ́ olùtùnú fún mi. Ẹ̀gbọ́n mi ti lórúkọ tuntun. ṣé wà orúkọ wa tún nìyẹn o. Ìtùnú ni. Ìtùnú. You are not serious at all. Àǹtí ẹ máa jẹun nílé mi o kí ló fẹ́ ká sè fún yín. Anything tẹ bá nílé òun ni máa jẹ. a ní etí ẹ̀ sọ ẹ ṣe anything. Omi anything tẹ bá ṣe. ṣé wà ó dẹ̀ ń wò mí ràn tètè. wọ́n bọ̀ ọ̀ma. ẹ ṣé o ọlọ́run yín lọ́nà fi ṣáńgẹ́lì wa o. Mọ́mì ẹ ṣáà bá mi dúpẹ́ lọ́wọ́ wọn látijọ́ tí mo ti délé wọn mi ò máa lá wípé ilé inú ilé ni mò ń gbé ẹ wò ara ẹ̀ lẹ́yìn náà rí yẹn bí wọ́n ṣe ń tọ́jú mi nìyẹn ẹ bá mi dúpẹ́ àfi bẹ́ẹ̀ ni pé ilé ni mo wà. ọlọ́run máa ń rángẹ́lì sí èèyàn ní oríṣiríṣi ọ̀nà. I do not have any money. I don't have any money. Akíndé kí ló ṣẹlẹ̀ náà? Àbá gbogbo tí wọ́n ti ń kó fún ẹ̀jọ̀ explain to me. Kí ló fi owó mi ṣe? I want to know. Bẹ́ẹ̀ni, mo kì í ṣe tún Fọlá ìdálẹ̀ náà. I want to know where I get my money. Akíndé náà. Èmi náà pa ni. Ẹbí ọmọ. Wọ́n ṣe mi lárugún. Kí ló gún ẹ̀ lọ? Kí ló gbé tó ń gún ẹ̀ lọ? Èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Èmi ló ń bá ọjà. Wọ́n ṣe mi lọ. Tọ́tọ́ mo máa ń. Ṣé o wà ó kéṣà? Bàbá mi mo fẹ́ kọ́ ọ̀kan tí mo fọ́ mi ṣe. Ẹni fún wa máa ń sọ̀rọ̀ ẹni à. Nítorí kí ni? Okay. Look at my friend. Ṣé wà ó kéṣà? Ṣé èmi ló ń bá sọ? Ọmọdé mi lẹ́nu ọ̀tún bàbá mi màá nù ẹ̀ṣẹ̀ léṣe ni. Ẹ̀wọ́n tó rí burúkú lọ. Kí ló ṣe dání kò ṣe ni? Kí ló ń jẹ́ lójú? Obìnrin kan ti ra mọ́tò mẹ́ta fún ọkọ ni. Ó dẹ̀ mọ́tò fẹ́ kọ ẹ̀. Ọkọ ẹ̀ kó jáde báyìí pé kò lọ wẹ̀. Mọ́tò bẹ́ẹ̀ ta lásìdẹ̀. Ó tún dé níyàwó ẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ náà pé ọkọ wọn ò kú. Ṣé mi ló máa ń sọ tó ṣe bẹ́ẹ̀? Get out of Sorry. Don't they deserve to be loved? Yes, of course. You deserve to be loved. You deserve it. You deserve. Yes, come in. Àǹtí, mo ní kí n sọ fún pé mo ti dáná tán. Ṣé kí n gbé sí dání ni àbí kí n gbé wọlé wá? Mo ti sọ fún yín times dáná bá wípé kẹgbọ́nra nù. Àmì ẹ má ṣe bákan mọ́ ẹ wò. A ti di ẹyọ kan báyìí o. Yes. Mi fẹ́ kẹ́ máa gbọ̀n ọ́ kẹ́ máa rò bóyá pé mo máa complain tẹ́ bá ṣe bá kan tẹ́ bá fẹ́ wọlé ẹ ní láti kanlẹ̀ ẹ̀kọ́ṣẹ́ ti gbọ́. Àní ṣé kí n ṣàgbé wa ni àbí kí n gbé sí dání yẹn náà? Mo mọ̀ pé fẹ́ dùn. Olú, àánú ẹ ò ṣe mí o. Ọlọ́run, ó mọ̀ pé ọ̀rọ̀ ọ̀fẹ́ bí ìrìn àjò ni. Béèyàn ṣe ń lọ lèèyàn máa mọ̀. N tó máa ṣẹlẹ̀ lábọ̀ yìí ò mọ̀.
èmi ìbá fẹ́ kó rò dáadáa ẹ jẹ́ àjókòó lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ wa ká yan ẹ̀kọ́ níbi tọ́wọ́ wa ti tókè mò ń sọ tèmi báyìí o. màámi wọ́n ní kẹ́ ẹ wá jẹ sàárà ẹ lọ́jọ́ wọnú ṣówó epo náà ní kẹ́ ẹ mú wá ní àbẹ́kùrú ẹ̀yin náà lè máa sọ pé tífà bá wọlé tán ni fàáfà là ń jìfà. má di ṣe ń ṣe yín bóyá ló mọ̀ pé àwọn àgbà ló sọ wípé ìfà ó máa ń fàyàn lápò ya ó mọ̀. all right mami gbogbo bí tí ẹ sọ̀rọ̀ dé lọ́rọ̀ yín ti yé mi débẹ̀ èmi dẹ̀ ti mọ̀ lọ́kàn mi wípé olólùfẹ́ mi nìyẹn tí Ọlọ́run yàn fún mi ẹni bí ọkàn mi látọ̀run wá ni. olólùfẹ́ Mr. Romeo kò sí wàhálà. mo ní ẹ sọ fún ẹ lọ́la sórí nǹkan tí àgbàlagbà bá rí níbẹ̀rẹ̀ tọmọdé bá ti rò báyìí kò lè rí o ẹ kò sí problem o èmi ò bẹ jiyàn ṣùgbọ́n kiri kan bá mi sọ fún pé mo fẹ́ rí me I have 1 or 2 questions to ask her ṣó máa wá. ó máa wá rí yín. ó máa wá. bẹ́ẹ̀ni láìpẹ́ láì jìnnà. ó máa wá. bẹ́ẹ̀ni. ó ti tán. mọ́mí. ìyá olè. bébí kí ló dé ṣé bí mo ṣáà ti bẹ̀ ẹ́ kí ló dé tó ń ṣe báyìí sí mi gbogbo wa ẹlẹ́nujọ́ mẹ́ta ẹ̀ kàn strange ni ṣé o love mi mọ́ ni. Tears. Kí ni nǹkan tó ń pa ilẹ̀kùn? Sọ fún mi náà. There is something I have to tell you. Mi ò dé mọ̀ bí mo ṣe fẹ́ ṣàlàyé ẹ̀ fún ẹ. I will understand. I'm pregnant. Bravo. O ti ní oyún fún Olú. Ó yà ẹ́ lẹ́nu àbí? Má yẹ kó yà ẹ́ lẹ́nu. Gbogbo bó ṣe ń lọ pátápátá ni mo mọ̀. Mo fẹ́ kó bá mi sọ fún. Sọ fún kó gbọ́ dáadáa pé kó stay clear. Okay? Mi ò ní anything against relationship wa àti Ọpẹ́yẹmí. Mo mọ̀ pé ẹ̀yin méjèèjì nífẹ̀ẹ́ ara yín. Ìyẹn Ọpẹ́yẹmí o. Mo ṣetán láti fi Ọpẹ́yẹmí sílẹ̀ fún ẹ. Okay, sir. With one condition. Gbogbo nǹkan tó bá gbà, mo fẹ́ jẹ́ kó lò ó. 80% nínú owó tí Ọpẹ́yẹmí ní nínú àkáǹtì ẹ̀ mo fẹ́ kó bọ́ sínú àkáǹtì tàbí kó bá mi kó cash. Ìyẹn ò kàn mí o, mi ò mọ bóyá fẹ́ ṣe o, mi ò mọ bóyá fẹ́ gbégbá o, ó ṣáà ti di ọwọ́ mi. Sórí bàbá Ọpẹ́yẹmí wọ́n jẹ mí ní owó ó dẹ̀ di dandan kí n gbà. Kò bá jẹ́ kíkú tàbí yíyẹ mo ṣáà ní láti gba owó tí wọ́n jẹ mí. Ṣé wàá rí nǹkan tí èmi àti ẹ̀ ń sọ yìí? Etí kẹta ò gbọdọ̀ gbọ́ sí. Tí etí kẹta bá gbọ́ sí, máa jẹ́ kó mọ irú ikú tó pa bàbá tó bí ẹ lọ́mọ. Daddy, ẹ gbà mí o. Daddy, ṣàánú mi. Ṣàánú mi o! Yé! Ṣàánú mi o! Ṣó ti rí ikú tó pa bàbá tó bí ẹ lọ́mọ?
inú àgbàrá ẹ̀jẹ̀ ni wọ́n sùn. Mo fún ẹ ní ọjọ́ 3 láti ṣe nǹkan tí mo ní kó ṣe. Bí bẹ́ẹ̀ kọ́, wàá kú irú ikú tó pa bàbá tó bí ẹ lọ́mọ. Get out. Ta ló sọ̀tàn burúkú yìí fún ẹ? Bí wọ́n ṣe padà di ẹnìyẹn. In fact, irú aṣọ tán wọ̀ gẹ́lẹ́ òní wọ́n ṣàlàyé fún yín. Ẹ̀yin ti lọ sùúrù lọ́nà. Bí dáàdi yín ṣe receive call kan nìyẹn láti inú yàrá. Wọ́n bá dẹ̀ jáde sí sitting room láti lọ continue call. No. No. I said no. Capital no. It is not possible. It is not possible. Possible. Listen and listen very attentively. Engineer, ìwọ ní owó tiẹ̀ lọ́wọ́. Èmi lọ yáwó báǹkì ni o. Àkọ́yanjú eléyìí náà, let's settle this one first before any other business. Ẹni sùúrù. I want my money. I said one step before another. Àkọ́yanjú eléyìí náà, bá tiẹ̀ máa ṣe business mi. No. Máa gbọ́ jẹ́ kí sàlàyé fún ẹ kó yẹ dáadáa. Mi ò lè gbà. We have to settle this one before any other one. Níkẹ́ ní sùúrù. Daddy! 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 Daddy, ẹ gbà mí o. Daddy, ṣàánú mi o! Yé! Daddy o! Daddy, wò mí. Ara! Daddy, wò mí. Yé! Daddy! Wò mí o! Lèmi náà bá jáde sí sitting room pẹ̀lú wọn. Bí mo ṣe bá dádì yín nínú àgbàrá ẹ̀jẹ̀ nìyẹn. Mọ́mì, ṣé pé bẹ́ẹ̀ lórí lóòótọ́? But why all these questions now? Mọ́mì, ẹ wò, kò sí nǹkan kan. Màmá rí yín. Mọ́mì, màmá rí yín. Àdúgbò wa náà wá. Wá sẹ́! Kí ló ṣẹlẹ̀? Ẹ̀gbọ́n mi, Olú. Mọ́mí. My dear, kí ló ṣẹlẹ̀? I'm talking to you, Olú. Kí ló ṣe? Kí ló dé? Kí ló rò? Kí ló tún wá sùn? Talk to me. Kò sí nǹkan kan. Má sọ fún mi pé kò sí nǹkan kan. Because this is not you. Kò ń ṣe bó ṣe máa ń ṣe lélẹ́yìí. Ìwọ tí mo mọ̀ kì í ṣe báyìí ṣe. Kí ló dé? Kò sí nǹkan kan. Ó kàn jẹ́ pé very soon you might lose me. Lose you? Mo taka ìdànù. I revoke it. That will never be my portion. Ṣòtìrì, kò sí nǹkan kan nílé ayé yìí tó lè gbà lọ́wọ́ mi. If òṣìnú ayọ̀ mi fún ààrẹ bó ṣe wà yẹn, kò lè gbà lọ́wọ́ mi. I'm better than anybody. Tó bá jẹ́ pé mo fẹ́ gbọ́ ní English. Ó ti dájọ́ fún ọ náà. Ṣó ti fún ọ náà lọ́jọ́ ni? Tell me. Ọjọ́. Olúmi láì gbọ́ tó ń bá mi ṣe ní alẹ́ yìí. Ọ̀pọ̀ tó ń sọ òye mi ò dé ọjà. A ní kò tó wọ́n lè sí ìbọn tó ń sọ òye mi. Ṣínà dẹ̀ ní kí n má sọ fún anybody. Oh my God. Hey. Ǹjẹ́ ìjọ náà ẹ bẹ́gì ni mo kọ̀. Jẹ́ kí mo nǹkan tó ń ṣẹlẹ̀.
Ṣínà jẹ́ kí n mọ̀ pé tí mo bá sọ fún ènìyàn ó ṣeé ṣe kóun pa mí. Kò sí nǹkan tí Ṣínà fẹ́ ṣe fún ẹ. Ó ṣeé ṣe kóun pa mí. Bí mo dẹ̀ ṣe ń wò it's like Ṣínà ló pa bàbá mi. Ṣínà pa bàbá ẹ. Báwo ni wọ́n pẹ̀lú Ṣínà ṣe rìn pàdé? Báwo ni ọ̀rọ̀ ṣe jẹ́ gangan? Báwo ló ṣe mọ̀ fún òun ló pa bàbá ẹ? Ṣínà sọ fún mi wípé kí n try gbogbo possible best mi, gbogbo ọ̀nà tí mo bá fi lè tàn ẹ́ láti rí wípé mo get 80% of your properties. Mo dẹ̀ fún mi ní 3 days. My own properties. Kò tó sọ fún mi. Properties tèmi. And I'm confused. Mi ò lè ṣe. Ó dẹ̀ fún mi ní 3 days. Tí mi ò bá fi lè ṣe òun á pa mí. Olúwa, Ọlọ́run mi jẹ́, I'm ready to give him anything. Tó bá fẹ́ 100% of gbogbo nǹkan tí mo ní, I'm ready láti fún. Kí ẹni tí má ti ṣe ẹni tí tèmi. Yes. Kàkà tí wàá fi ṣe yẹn, mo sì prefer kí n kú. Joe, that's the suggestion. Let me give him so that peace will reign. At least we'll live our life. We'll live our lives. No! Mi ò lè gbà o. Kò lè ṣeé ṣe yẹn, ò lè ṣeé ṣe láíláí. Then, kí la fẹ́ ṣe now? I think I have better thoughts. Okay, then make up your mind. Mo pé bóyá ká fi ìlú ìsílẹ̀ fún. Ká gba òkè òkun lọ. Ká rí jìnnà kúrò ní sàkání ẹ̀ for a while. Mi ò pé ká sá lọ. Don't you think that is the better option? Make it snappy now, please. Kí ló dé? Ẹ fẹ́ sá lọ. Ẹ fẹ́ escape. Kò rí bẹ́ẹ̀ o, kò rí bẹ́ẹ̀ àtọ̀. Ẹ fẹ́ sá lọ. No. Ṣé o rántí pé mo sọ fún ẹ pé ikú tó pa bàbá ẹ kò jọ pé ìwọ náà má kú irú pé náà. Ṣé o kọ́kọ́ ò gbọ́? Bẹ́ẹ̀ni ẹ jẹ́ mọ́. Ikú tí bàbá ẹ kú ló fẹ́ fún. Olúwa, ṣínà mi jọ ń dúró Ọlọ́run. Ó ń bẹ̀ mí. Dúró kí ló ń bẹ̀ mí fún náà? Jẹ́ sọ ọkọ̀ fún ẹ. Ṣé o rò pé mo fẹ́ wá irúgbìn níbi tí mi ṣiṣẹ́ sí ni? Owó tí bàbá ẹ jẹ mí ni mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. Marcus, ìtì máa fún ẹ ni mo sọ fún ẹ yẹn. Ìṣe ló fa akẹ́kọ̀ọ́ rí. Ó tún tọ́ sókè. Ó fojú gbà. Ohun tó bá gbà kó òun yá kò mú níwà kó o. Torí wàá gbà. Tó bá tètè gbà wá padà gbàṣẹ́ ẹ̀. Wọ́n fẹ́ kó gbàṣẹ́. Ẹ̀tọ́ tó tọ́ sí tí mo fẹ́ fún tí n bá kó fún ìwọ tó bá mi yanjú ẹ̀kọ́ tí ń léwọ̀. Torí mo sọ fún jọ́nà náà, mo ní tó ti máa bá ẹ̀kọ́ ní expect. Mo fẹ́ kó bá ẹ̀ lápò ìpẹ́. Kíákíá bá mi yanjú ẹ̀. Bàbá olóyè, ṣe rí ẹ jẹ́ ká gbà pé iṣẹ́ yẹn ti di ṣíṣe. Ó ṣe. Àmọ́ tí mo bá ṣiṣẹ́ yẹn fún yín, kí ni percentage ti mi? Ó ti bẹ́ẹ̀. Bẹ́ẹ̀. Ó bẹ́ẹ̀. Yóò lágbọ́n ní wa bẹ́ẹ̀. Ìyí tí mo ṣe tó lẹ́fẹ̀ẹ́ gara, nǹkan gbìyànjú, nǹkan bàbà, nǹkan rẹpẹtẹ wà lẹ́ fún ẹ. Ìwọ ṣe mo ti ní kò ṣe. Wà mo rí èyí tí mo jẹ. Iṣẹ́ ti di ṣíṣe. Ẹ̀kọ́ kí wọ́n lé wọn torí wọ́n máa kígbe ọ̀fọ̀ lé wọn. Wọ́n ti kú ọ̀fọ̀ rẹ́dì. Ẹ̀yàn kan fún mi ní details then tójú bá yẹ jù. Kọ́ mo máa yẹ. Kò ní yẹ lábẹ́ kò ní yẹ lóko. Tó fi dídí rọ̀gùn ọ̀gá ó lè yẹ láyé láyé. Wàá gbádùn tó. Bàbá ògbólógbò. Ọmọ bọ́ọ̀. Ògbólógbò. Ṣínàlá ẹkùn ọkàn máa láì bọ̀rọ̀ pẹ̀lẹ́
òkè a máa lejú tó wá déwájú tàwa a máa lejú mọ̀ kó máa surprise ẹ̀ sórí 100,000 mo sẹ́ǹsẹ̀ yẹn mo struggle kí n tó rí ní 100,000 ọba owó ni lásìkò táwa yìí ọba owó ní 100,000 ẹ̀wọ̀n mi ò bá eré wá mi o ṣe rí iṣẹ́ tí mo ṣe fún yín kì í ṣe 100,000 ni kì í ṣe eré mọ́dé rárá tí mi ò bá gba 100 million naira lọ́wọ́ yín mi ò ní kú ní báyìí 100 kìló pé 100 million naira ẹ̀yin ni mo bá wẹ̀ má tún wẹ̀ bẹ́ẹ̀ you must be joking ó ṣeré ni ẹ̀yin mọ́ ẹni má ti fẹ́ o ìwà kan ló ní jẹun nísìn ẹni tó dùn yẹn kó o pa ọdún èèyàn kan olùfẹ́ 100 million tí máa ní kó o pa gbòòrò fún mi ẹni mo fẹ́ fún ẹ tó o bá ti gba 100,000 mo fún ẹ ní ó pọ̀ lọ this time around bí a kò reverse ẹ padà sí mi máa send account details mi sí ẹ tí o bá dẹ̀ ní the later máa sọ ìṣe ṣé ọ̀rọ̀ kì í inú àlá tó fẹ́ sọ àbí torí mo bísí nínú ilé àbáyé bísí nínú ilé. Hello, yes. Yes. Bọ́dá Ṣínà ẹjọ́. Bọ́dá Ṣínà ẹjọ́. Mi dá fún ẹ gbogbo èmi Bọ́dá Ṣínà. Ṣínà ẹjọ́. Ṣọ́pẹ́ láti ìgbà tó. Gbọ́dọ̀ sí ọlọ́pàá. I called them. Wọ́n ti tètè pápá ni. You mean you called them? Yes, àwọn náà kọ̀ wá àti dájú náà ti kó wa but I need to leave them on this paper. Ó yẹ ká sì dé ti pẹ́. No, we are sorry. We don't want to kill you. Please, sorry. There is problem. Wàhálà wà. Ẹ jọ̀ọ́, ṣé mọ̀ pé health mi ò sí strong dáadáa. So bí n bá ṣe lè sọ òun ní kẹ́ gbà fún mi. Mi ò lè sọ jù bẹ́ẹ̀ yẹn lọ. Olú, ẹ lè fẹ́ ara yín, mo sorry. It can never happen. Ọmọ tí bàbá ẹ̀ tí òró tèmi tó fi mí sínú position tí mo wà yìí. Tí òró ti dádì yín. Tí òró tẹ̀yìn, tí òró ti future. Tó pa dádì yín in cold blood. I'm sorry. It can't happen. I'm sorry. It can't happen. It can't happen. It can't happen. No. Mommy, I want you to know that I also hate my father so much. And I will never forgive him wherever he is. But enjoy, Mommy. Mo bẹ̀ yín torí Ọlọ́run. Ẹ má bẹ̀ṣẹ̀ bàbá mi wò lára mi. Please, ma. Mommy. No. Don't worry, Ọlọ́run. I love Olu. And I love him with passion. I beg in the name of God. Mommy, enjoy. No. Ẹ má bẹ̀ṣẹ̀ bàbá mi wò lára mi, enjoy. Please. I love you, No, please. Má bẹ̀. Bí n ṣe wà yìí mo rántí image ọkọ mi. Bí mo ṣe bá nínú àgbàrá ẹ̀jẹ̀. No. Please take me away from here. Take me away from here. No. Take me. Mommy, please. Ó ti tó ẹjọ́ torí Ọlọ́run. Àwọn méjèèjì wọ́n nífẹ̀ẹ́ ara wọn. Ẹjọ́ torí Ọlọ́run. Ẹ jẹ́ ká rántí Ọlọ́run pé Ọlọ́run tó dá yín, tó dá wa, tó dá gbogbo wa. Ẹjọ́ torí ti Ọlọ́run. Mommy,
Kéde máa wò ó, she's carrying her baby, your grandchild. Yes, ma. What? Yeah? Mọ́mí, bó ṣe rí nìyẹn kò sí rọ́ńbẹ́. Ó dẹ̀ fẹ́ kẹ́mọ̀ wípé tí a bá gbàgbé ọ̀rọ̀ àná, ayọ̀rẹ́ nìkan bá ṣe rí. Mo fi Ọlọ́run bẹ̀yìn, níwọ̀n bàgbà tó ti nífẹ̀ẹ́ mi, tèmi náà dẹ̀ nífẹ̀ẹ́. Mọ́mí ẹ jọ̀ọ́, ẹ yọ̀ǹda wa ẹ jẹ́ ká fẹ́ra wa. Ẹ wò ó, òun náà ni kò lẹ́nìkan mọ́. Ẹ mú gbogbo wa pọ̀ kẹ́ sọ wá dọmọ. Mọ́mí ẹ jọ̀ọ́, mo fi Ọlọ́run bá bẹ̀yìn, ẹ jọ̀ọ́. Let's forget about the past. Okay, mommy.